Hello, 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 ẹ̀yin èèyàn mi. Báwo la ṣe wà? Ṣé gbogbo wa wà? Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Wọ́n ní bàbá Ọbásanjọ́, wọ́n ó pe kábíyèsí sí àkíyèsí pé àsìkò làsìkò máa jẹ́, ìgbà ni ìgbà ó dẹ̀ máa jẹ́ pẹ̀lú. Pé ìgbà míì wá àsìkò máa wà, kò ní sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó máa wà kò ní sí àsìkò láti sọ. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní sìn àsìkò àtọ̀rọ̀ ti wà báyìí. Pé báwọn ṣe ń wo throne kábíyèsí, wọ́n lọ́gẹ̀dẹ̀ ń bàjẹ́, wọ́n ló ń pọ́n, ayé ń sorí kodò, ayé ń lọ. Throne kábíyèsí ò ń ṣe throne kábíyèsí Ọ̀jájá nìkan, tí gbogbo ilẹ̀ Oòduà, tí gbogbo ilẹ̀ Yorùbá ni. Báwo làwọn dẹ̀ ṣe máa lajúlẹ̀? Wọ́n ní àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́. Bẹ́ẹ̀ ni bọ́n ṣe sọ, báwọn àgbàlagbà ṣe sọ. Ẹ̀yin èèyàn mi, ẹ má bínú o pé mo pa òwe níwájú yín, níwájú àwọn bàbá wa. Bàbá wa, ẹ ṣé gan. Ẹ pẹ́ fún wa, ẹ̀yin èèyàn wa. Now, wọ́n ní bàbá Ọbásanjọ́ ní enough is enough. Àwọn ò ní kọjú ojú lẹ̀ kí tàlùbọ̀ máa wọ̀. Wọ́n ní gbogbo nǹkan tó ń rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láàfin kábíyèsí pé ó ti tó gẹ́. Àsìkò ti tó páwọn ṣe tán láti wá fi gbogbo nǹkan kí nǹkan tó ń ṣe lẹ̀ láti bójútó ààfin kábíyèsí. Wọn ò lè fi í lẹ̀ kí kábíyèsí nìkan máa face battle yẹn. Wọ́n ló lágbára o. Wọ́n ní battle yẹn lágbára o. Torí gbogbo nǹkan tí wọ́n ń rí. Àsìkò ti tó láti jẹ́ kó palẹ̀ mọ́. Àsìkò ti tó láti pa. Wọ́n ní bàbá Ọbásanjọ́ ní ó tó gẹ́ o, ó tó gẹ́, ó tó gẹ́. Àwọn ti ṣetán láti dá sọ̀rọ̀ ẹ̀. Pé gbogbo àwọn olórí tó wà láàfin, àwọn tí kábíyèsí mọ̀ pé ó ń fún òun ní headache. Because peace, àlàáfíà kábíyèsí làwọn ń fẹ́. Àlàáfíà ni o. Kábíyèsí fẹ́ ó kọ̀, àlàáfíà, àwọn ò gbọdọ̀ lajú wálẹ̀ kí kábíyèsí, kí wọ́n máa fún kábíyèsí má lè ní ìfọ̀kànbalẹ̀. Torí tí kábíyèsí bá lálàáfíà, ilẹ̀ fẹ́ máa lálàáfíà. Tí kábíyèsí ò bá lálàáfíà, ilẹ̀ Odùduwà kò lè lálàáfíà o. Nítorí ẹ̀, wọ́n ti dé láti dá sí ọ̀rọ̀ àwọn olórí láàfin, kó bẹ̀rẹ̀ sí ní palẹ̀ ẹrù wọn mọ́. Kábíyèsí wọ́n ní eléyìí ò dẹ̀ ń ṣe ṣeré sí. Kì í ṣe ìtẹ́ máa sọ eléyìí tó bá tún dọ̀la ẹ̀ tún change. Àlàáfíà yín ló jẹ wá lógún. Wọ́n ní nǹkan tí bàbá Ọbásanjọ́ sọ ni àlàáfíà ó jẹ gbogbo ilẹ̀ Yorùbá lógún. Wọ́n dàbí pé apá kábíyèsí ò fẹ́ ká pẹ̀lú gbogbo awuyewuye tí à ń gbọ́ tí àwọn olórí ṣe fún yín láàfin. Ṣé kábíyèsí nìkan ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ ìyàwó ni? Àbí kábíyèsí ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ fáwọn ìyàwó tó pọ̀ bẹ́ẹ̀ yẹn? Tí kábíyèsí bá dẹ̀ mọ̀ pé fífẹ́ ìyàwó púpọ̀ pé kò ń ṣe star òun, kó reduce wọn. Èyí tó bá fẹ́ dúró ni kó dúró. Tẹ́ ẹ bá dẹ̀ fẹ́, tẹ rí pé wọ́n fún yín ní wàhálà jù, pé kí kábíyèsí kó separate wọn. Kó bẹ̀rẹ̀ sí ní máa ṣe nǹkan tí ẹ fẹ́. Torí tó bá sọ pé òun ò ṣe ìtẹ́fẹ́, ẹni kan máa lọ. Ṣé túláàsì ni ṣé kábíyèsí ṣé ìrọ̀rùn náà fi ń fẹ́ ọba ni? Ṣé ọ̀ranyàn náà fi ń fẹ́ ọba ni? Ẹ jẹ́ kó lọ. Kábíyèsí ẹ tú wọn palẹ̀. Ẹ jẹ́ kó máa lọ. Kábíyèsí ẹ̀yin lẹ fúnra yín ní wàhálà o. Kábíyèsí ẹ̀yin lẹ fúnra yín ní wàhálà. Tó bá dẹ̀ jẹ́ wípé ó tún mọ̀ pọ̀ ló dẹ̀ ń ṣiṣẹ́ lára yín. Ẹ wá ìrìnkún ìrìn ẹsẹ̀ yìí, ṣùgbọ́n ọba ni kò sí nǹkan tẹ́ kí ń balẹ̀. Wọ́n dọ̀ bá balẹ̀ ohun gbogbo. Ẹ tètè bẹ̀rẹ̀ sí ní máa gbé ìgbésẹ̀. Àwọn èèyàn ń wò yín. Gbogbo aráyé ń wò yín. Ṣé àwọn àgbààgbà 24 wọ́n ń wò yín? Kábíyèsí ẹlẹ́bùrékè. Ṣé agbára wọn wá ju gbogbo agbára àwọn yẹn? Agbára wọn wẹ́. Á ń bọ̀ sí bọ́ sí kámbélèté pé Ọlọ́run wà lórí ìtẹ́. Ọba àwọn ọba, olúwa àwọn olúwa tó dá ọ̀run òun ayé. Tó ní òun ò fẹ́ kí ẹsẹ̀ wa kó yẹ̀ kúrò lọ́nà ọ̀nà Ọlọ́run ká máa sìn òun lótìítọ́ àti lódodo. Kí ló dé?
Kábíyèsí kí ló dé? Ẹ tètè wá nǹkan kẹ́ bẹ̀rẹ̀ sí ní máa gbé ìgbésẹ̀ tó nípọn tó lágbára. Rẹ́dẹrẹ̀dẹ tí àwọn olórí tó tẹ kó sáàfin tó ń fi yín wọ́n fojú yín rí. Ó ti pọ̀ jù náà. Ó ti pọ̀ jù náà. Àbílẹ̀ ayé yìí ta wà yìí kọ́. Kí ni nǹkan tó le tọ́lọ́run ò lè bá ṣe ògùn, tó lè bá kábíyèsí ṣe ògùn? Kò sí náà. Wọ́n ní nǹkan tí ò ṣeé ṣe Ọlọ́run ò tí ì dá. Nǹkan tí ò ṣeé ṣe Ọlọ́run ò dá ni. Nǹkan tó ṣeé ṣe tọ́lọ́run dá ó ṣeé ṣe. Òyìnbó tí ṣèrẹ́sà ló ṣe báyìí. Ṣé wọ́n bí wọn mọ́ yín ni? Ṣé wà tán bí wọn, ṣé wọ́n bẹ̀yìn náà? Ṣé wọ́n sọ pé tẹ́ ẹ bá rí olórí Mary pé ẹ ní live life yín? Àbí tẹ́ ẹ bá rí Ashley ẹ ní live life yín? Gbogbo àwọn tó ń disturb yín láàfin, ṣé pé tẹ́ ẹ bá rí wọn ẹ ní live life yín? Kí ló wá le tó yìí? Ta wíwí ta sọ̀sọ̀sọ̀ nǹkan tó wù yín wọ́n ní kò wù Ẹlẹ́dàá yín. Àwọn náà fẹ́ sọ fún wọn pé nǹkan tó wù yín pé kò wù Ẹlẹ́dàá yín. Níbo náà ti ń bọ̀? Àwọn wo ló sọ bẹ́ẹ̀? Àwọn wo ni àwọn ta ni? Níbo náà ti ń bọ̀? Tí kábíyèsí dákẹ́ tó dẹ̀ ń wò wọ́n. Ẹ jára yín gbà náà. Àwọn ogun ọ̀run wọ́n á gbà yín tọwọ́ tẹsẹ̀ láti mú yín kúrò ní ọwọ́, láti mú wọn kúrò níbi tí wọ́n ti máa pa yín wá. K'Ọlọ́run kó jẹ́ kí gbogbo wọn kan bìlà kúrò lọ́wọ́. Tó rán bá yín láàfin, ẹ̀yin kọ́ lẹ máa fi wọ́n lẹ̀, àwọn náà máa fi yín lẹ̀. Ẹ tètè jára mọ́. Ẹ tètè wá nǹkan ṣe sí i. Kí ló wá le tó yìí? Kábíyèsí ẹ ṣe wá nǹkan ṣe sí i. Àwọn bàbá Ọbásanjọ́, àwọn bàbá àwọn gọ́vnà sí wa. Gbogbo àwọn olóyè bàbá Ọbásanjọ́, bàbá Tinubu, àwọn ìyá Tinubu, gbogbo àwọn ìyá wọ̀nyẹn. Ẹ dìde parapọ̀ kẹ́ wá gbé kábíyèsí níjà. Kẹ́ wá gbé ìjà sí physical. Ti t'Ọlọ́run, spiritual ni t'Ọlọ́run. Ọlọ́run dẹ̀ ó wà pẹ̀lú kábíyèsí. Torí eléyìí tó ń ṣe fún kábíyèsí ó ti pọ̀ jù, ó jẹ́ nǹkan tí ó ń ru wá lójú, ó dẹ̀ ń run wá nú pé ṣé wọ́n lè ṣe eléyìí fún ordinary person, not to talk of ọba aláyé. Ọba aláyé ló wà. Ti ilẹ̀ Yorùbá tó jẹ́ pé òun ni gbogbo overall ilẹ̀ Yorùbá. Yorùbá kí lẹ̀ ń wò kẹ́ dìde? Ṣé kábíyèsí ni ò fún yín ní ọ̀rọ̀ sọ ni? Àbí kábíyèsí ni ò fún yín ní go ahead? Ẹ dìde ẹ wá gbèjà kábíyèsí lọ́wọ́ àwọn tó fẹ́ pa á lára, lọ́wọ́ àwọn tó fẹ́ ṣekú pa. Torí tí ò bá jẹ́ agbára tó ń jẹ́ ti Ọlọ́run, wọ́n bá ti ṣe oríṣiríṣi fún kábíyèsí. Ẹ tún wò ìtàn tún ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ìtàn nìkan lọ kidnap ẹ̀. Pé kán ṣe oríṣiríṣi fún. Èyí tó sọ pé òun ni billionaire gbogbo ayé, òun ni billionaire àwọn tó wà láàfin. Òun ló fowó yẹn supersede wọn. Ló fowó yẹn ṣe gbogbo oríṣiríṣi tó fi ń katakati pẹ̀lú. Tó sọ pé tó fi ń dẹ́rù ba gbogbo àwọn olórí. Wọ́n lóhùn gangan lolórí apààyàn tó wà láàfin. Wọ́n ló wà náà àwọn tó connive pé kán lọ pa kábíyèsí. Kán gbé nítorí pé gúlegúle ẹ̀ lẹ́yìn ẹ̀yìn Naomi ti ń pọ̀ jù. Kán kúkú mú kúrò kí gbogbo wọn kọ́kàn wọn balẹ̀ kán tó lè lọ. Wọn ò dẹ̀ lè rí ṣe ni. Wọn ò lè rí ṣe. Ṣé wọ́n rí ṣe ni? Wọn ò lè rí ṣe. Wọ́n kàn dára wọn láàmú. Wọn ò dẹ̀ lè rí ṣe títí kingdom come. Wọn ò lè rí ṣe, wọn ò lè rí Naomi mọ́, wọn ò lè rí kábíyèsí mọ́. Wọn ò dẹ̀ lè mú Tádéníkàwọ̀. Wọn ò dẹ̀ lè rí àwọn ọ̀bẹ̀tà lágbára ẹ̀jẹ̀ Jésù. Gbogbo nǹkan tó ń dùn kábíyèsí nínú. Lórúkọ Jésù, Ọlọ́run máa bá kábíyèsí pa gbogbo wọn mọ́. Nǹkan kò ní ṣe wọn. Kí ló dé? Kí ló dé tí tẹ ya agbára òkùnkùn báyìí? Tágbára òkùnkùn tí ẹ fẹ́ kágbára òkùnkùn tí ẹ fẹ́ fọkàn balẹ̀ láti wà ní ibùgbé tó jẹ́ pé ẹ̀yin lẹ lọ ń tọ́ agbára òkùnkùn. Lágbára Kristi, ìṣe ti bá yín o. Ẹ ní ló bá ti ṣe ẹ̀ ní rọ́nà gbogbo. Gbogbo ẹnikẹ́ni tó sọ pé òun máa dá kábíyèsí àti Naomi láàmú, Ọlọ́run á dá wọn láàmú. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Bàbá Ọbásanjọ́, ẹ ṣé gan fún idea tẹ mú jáde. Àbọ̀ náà ẹ pẹ́ fún wa. Àgbà ò ní tán lórí ilẹ̀ o. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí ẹ̀yin èèyàn wa. Ẹ bá share, kẹ́ bá like, kẹ́ dẹ̀ bá subscribe.
Ọlọ́run á ràn yín lọ́wọ́, á love ẹ̀yin náà. Jésù Olúwa wa. Àmín.